Hallelujah. Ọmọ ọba tó ń gbèjà mi ojú wọn o. Àní mo mọ̀ ọba tó ń gbèjà mi ojú wọn o. Ọba tó ń gbèjà mi ojú wọn lọ. Mo mọ̀ ọba tó ń gbèjà mi ojú wọn o. Ṣẹlẹ̀ kan náà ló tún ti gbiná yìí o. Throne of mercy, ìtẹ́ àánú. The shepherd needs your help. Àdásà ló gbé sórí, àdásà náà ni. Nínú CCC breaking news world. Àdásà ló share sínú fọ́rùmù yẹn. Oníkálùkù àjẹṣẹ́ ọwọ́ ẹ̀ níjọ mímọ́. Ṣé wọ́n kíná bọ̀ yẹn náà ni àbí ásídẹ́ǹtì ni àbí wọ́n bu perfume sí ibi tí ìmọ́lẹ̀ ti ń jó torí ṣé àwọn olùṣọ́ nìyẹn. Wọ́n ní ká help build the church yìí o. Ẹ dáwó wọ́n kọ account number síbẹ̀ o, account details. Ẹ jẹ́ kí n bá wọn kà láti bẹ̀rẹ̀. Celestial Church ìtẹ́ àánú got burnt. According to bọ́n ṣe kọ́ ni mo ṣe ń kà o. Hallelujah. To all the good Samaritan in Celestial Church, please, let's help rebuild this our vulnerable parish, CCC Throne of Grace, Throne of Mercy. Ìtẹ́ àánú. Ìtẹ́ àánú. The shepherd needs our help and support. And support God of Celestial will replenish your pockets and bless you all massively. Account details 1024 89 8019 UBA CCC Throne of Mercy. Help láti bá wa build you in Jesus' name. Thank you and God bless you. Please share this till it gets to their helper. Okay now. Please help o. Wọ́n ní parish kan ìtẹ́ àánú ló ń jẹ́, wọ́n ló jóná o. Ṣé accident ni àbí stupidity? Ẹ̀yà Mojí Ọláìyá. Rest in peace, Liri. Ọmọ tó bí lánàá náà nìyí o, ó ti dàgbà, ó ti di sisi ńlá o. Àdúpẹ́. Ṣé gbogbo wa rántí Mojí Ọláìyá? Mo rántí nǹkan tí mo fojú kí lórúkọ ẹ̀ ti ń jẹ́ tó lóhùn bàbá àtùnà. Mo rántí nǹkan tí mo fojú ẹ̀ rí lórí ikú Mojí nígbà tó fẹ́ sọ di nǹkan tó máa fi pawó. Hallelujah. Tí mo gbá ya báyìí, agbárí ẹ̀ straight ni. Rí mo lọ sílé èmi náà rántí kérúbù lénìí. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ ni mo dẹ̀ fẹ́ sọ. Torí ẹni tí ọ̀rọ̀ kàn
ọmọ bíbí inú kérúbù ni tó dọmọ ṣẹlẹ̀ ni mo ṣe ní kí irin kó kọrin lénìí tí irin bá dẹ̀ kọrin kí ló máa ń ṣẹlẹ̀ ìkan àtẹríba fún kan ẹnìkan kan ò lè ṣe gàlàlà mú wa gàlàlà ò lè já wa láyà láéláé gàlàlà ò lè já mi láyà láéláé mo dúpẹ́ o ìyá mi Olúfúnkẹ́ kò fowó rọlá mo ti rí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo àwọn tí wọ́n ti blọ́ọ̀kì tí àwọn èèyàn tí wọ́n ti blọ́ọ̀kì tí wọ́n jẹ́ kán rí péjì mi mọ́ mo ti ń rí wọn one after the other o olúwa ṣeun ọlọ́run ti ń gbàgbára lọ́wọ́ àwọn abínú ẹni o hallelujah. Good evening ladies and gentlemen. Good evening gbogbo ẹ̀yin àgbààgbà inú ìjọ. Good evening gbogbo ẹ̀yin bàbá alágbádás. Good evening gbogbo ẹ̀yin arótítọ́ ọ̀rọ̀ má lè sọ. Good evening, good day gbogbo ẹ̀yin hypocrites in Celestial Church of Christ. Good evening ẹ̀yin alálùbáríkà nínú sẹ̀lẹ̀ yìí náà. Akí gbogbo wa, akí gbogbo wa, akí gbogbo wa, anáko dédé wòyí. Ọdẹ Odùnbí, I welcome you to, normally today is my lazy day, but nítorí pé iṣẹ́ Olúwa tó pọ̀, kò dẹ̀ ṣe má ṣe ní iṣẹ́ Olúwa. So, àwọn kan ń bú mi, wọ́n ní mò ń dé fìlà sẹ̀lẹ̀ sórí aṣọ ara. Àbẹ́ rí pé nǹkan ń ṣẹlẹ̀, tán bá rí nǹkan tán máa sọ. Wọ́n ṣà ń wájọ̀gbọ̀n mi yìí ṣá. Èmi kẹ̀dẹ̀ ní ọmọ sánsán bí owó ọmọ jẹ́jẹ́. The gentle lioness. Yeah, tààtàn síbẹ̀ Celestia. Ẹ rí pé mo lọ sí àdúgbò mi kejì. Tán bá rí nǹkan tán máa sọ. Jẹ́ kí n pa kíni. So another device is on. Good evening, everyone. Good evening, everyone. I welcome you to tonight's program, tonight's updates. Let us pray. Jehovah, Jésù Kristi Michael mímọ́, bàbá mi àti Ọlọ́run mi, òrọ́mọ níṣẹ́ fàyà tí ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Òtú wọn ká níbi tí wọ́n gbé ti ń dáná ọ̀rọ̀ fàtàǹpà kò tẹ́ páànù ìka mọ́lẹ̀. Àrámọ́tà tí dálágbára mọ́nú agolo. Mo dúpẹ́ lọ́rọ̀ lérò níṣe, mo dúpẹ́ lórí ayé mi, mo dúpẹ́ lórí iṣẹ́ ìránṣẹ́ mi, ló dúpẹ́ lórí gbogbo àwọn tó fi tì mí, tó fi ìfẹ́ mi sí wọn lọ́kàn. Mo dúpẹ́ lórí ilé ayé wọn, mo dúpẹ́ lórí ohun tó mí àti ohun tí ò mí nínú ilé ayé wọn. Mo dúpẹ́ lórí pé a lọ lánàá a tún padà ríra wa lénìí nínú ọ̀sẹ̀ tuntun. Àpẹ̀dín ṣe lálẹ́ sí àdúpẹ́. Mo dúpẹ́ lórúwọ́ rẹ gidigidi. Aláàbò ní Góṣẹ́nì. Ẹ ṣé o. Olùfẹsẹ̀jìnì. Ẹ ṣé. Òfanimọ́ra abiyamọ abẹ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ ṣé. Tọrọ fún ìyà sí mímọ́, ẹ̀yà mi sí mímọ́. Láti orí mi títí dé ìkànnà ẹsẹ̀ mi, ẹ̀yà mi sí mímọ́. Ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́. Ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́. Ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́. Kí ògo ọlá ó lè jẹ́ tiyín. Ẹ máa jọba lọ nínú ilé ayé mi, ẹ máa jọba lọ nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Gbogbo àwọn tẹ́ fi tì mí nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yìí. Olúwa má jẹ́ kán rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Alátakò má jẹ́ kó dìde sí wọn. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe yẹ̀yẹ́ wọn, Olúwa Ọlọ́run ọba Elédùmarè bá mi tú wọn láṣọ àṣírí síta gbàgbà. Má bo àṣírí ẹni bí nínú ìjọ mímọ́. Tó bá yẹ pé iṣẹ́ tó rán mi ni máa jọba lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé mo kàn déédéé máa sọ pé mo fẹ́ máa wá lákàn tí máa dárúkọ àwọn èèyàn kan tàbí lákàn tí máa ṣe ìtòhùn mi, Olúwa ohun tó tọ́ sí mi nínú ìrìn àjò yìí kò ṣe fún mi. Ìdájọ́ tó péye kò ṣe fún mi.
ṣùgbọ́n gbogbo ẹni tó gbógun tì mí máa tú wọn láṣìírí lọ. Gbogbo ẹni tó rò pé àwọn lè ṣe yẹ̀yẹ́ mi, Olúwa máa bá mi tú àṣírí wọn síta. Máa bá mi fi wọ́n ṣe ẹ̀sìn gbajúmọ̀, lọ́kùnrin ni, lóbìnrin ni, ní wòlíì ni, lọ́mọ ọjọ́ ni, láwọn àgbàlagbà inú pẹpẹ ni, àtẹni tó ní ewu lórí, àtẹni tí èrìgì tó ti jẹ́ pé èrìgì ló kù lẹ́nu wọn. Olúwa àsílà ń tagbọ̀nrín. Bá mi fi wọ́n ṣẹ̀sìn gbajúmọ̀. Alátakò kó dìde sí ọwọ́ wọn ọ̀tún. Gbé alátakò sí wọn níbi iṣẹ́, ní jáde, ní wọlé, fi wọ́n ṣe ẹ̀sìn gbajúmọ̀. Nínú ìjọ Ọlọ́run fi wọ́n ṣe ẹ̀sìn gbajúmọ̀, aṣọ yìí wọn kò fàya. Tó yẹ pé nítòótọ́ ni aṣọ pele tẹ́ḿpìlì fàya, gbogbo àwọn agbógun tó ń gbógun tì mí, Olúwa fà wọ́n láṣọ yìí. Ya wọ́n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Kíyìn, ògo, ọlá kó lè jẹ́ ti ẹnìkan. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Hallelujah, hallelujah, hallelujah. Once again, let's keep a 1 minute silence for the departed Baba, our Father in the Lord, the Apostle of Celestial Church of Christ, Apostle of Christ in Celestial, Baba Oladimeji. May his soul rest in peace. In Jesus' mighty name we pray. Amen. 1 minute silence for him. In Jesus' name. Rest in peace, sir. 1 minute silence is nothing, but it's a lot as a sign of respect for a departed who deserves it. I'm a pé àsìkò yìí ni sẹ̀lẹ̀ máa ń ṣe oore àbáàdì. Good evening, my love. How are you? Àsìkò yìí ni sẹ̀lẹ̀ máa dìde, no máa rally round, no máa gbé owó pọ̀ sílẹ̀. Tonight, we are going to set a record straight. You see, I just love Jehovah for something. He's always by my side. And he will continue to remain and abide with me. Èmi kọ́ ló pa wọ́n o, ọ̀tá mi ló para ẹ̀ o. Èmi kọ́ ló pa wọ́n o, ọ̀tá mi ló para ẹ̀ o. Níbi tó ti rojọ́ mi kiri lẹ̀mí mímọ́ ti pa. Èmi kọ́ ló pa wọ́n o, ọ̀tá mi ló para ẹ̀ o. Èmi kọ́ ló pa wọ́n o, ọ̀tá mi ló para ẹ̀ o. Níbi tó ti rojọ́ mi kiri lẹ̀mí mímọ́ ti pa. Èmi kọ́ ló pa wọ́n o, aláròká mi ló para ẹ̀ o. Èmi kọ́ ló pa wọ́n o, ọ̀tá mi ló para ẹ̀ o. Níbi tó ti rojọ́ mi kiri lẹ̀mí mímọ́ ti pa. Hallelujah. I welcome you all this evening to Olomo Plenty Sanitizing CCC. Tonight we are going to USA, direction Great OSCHOFFA Parish, Chicago, Illinois, where Benjamin Olawale OSCHOFFA is, well,
is their shepherd. You remember sometime towards the end of last year, something came up and one thing led to another. Voice messages flying up and down. Ami ashe yami, ami ashe. You see, one thing I hate, and people that loves me and that know me, that are very close to me, both in and out, they know me very well. One thing I hate is when you try to drag me into what concerns me not, into what I'm not the genesis of it. And when you try to play clever, when you want to think that you are clever or that you or bass near, wàá mọ̀ pé mi gan fún ara mi. Iṣẹ́ ìránṣẹ́ ló gba gbogbo ẹ̀. One of my darlings in this plenteous family said, sister, àwọn ẹ̀rín oríṣi mẹ́rin kan wà lọ́wọ́ yín. Wọ́n ní ó náà ń study mi pé òun dẹ̀ mọ ìyàtọ̀ nínú àwọn ẹ̀rín mẹ́rẹ̀ẹ̀rin. Ètò òun bá ń bá mi sọ̀rọ̀ tí bá rẹ́rìn kan báyìí, tí bá rìn mí báyìí, tí bá rìn mí báyìí, àbí tí bá tẹ pí. Mo ní ṣe pé mo tún máa ń tẹ pí. A sister insulted my person, my personality, my ministry by calling out my name on a video. This is a lady that I don't even know. She approached me at a party. She introduced herself as someone that has been following me, that she's one of my fans, and so on and so forth. Well, I cannot say worse because she still is. And I know right now she's watching me. Or àwọn ọ̀rẹ́ àbá máa record ẹ̀. Àwọn bàṣẹ̀jẹ́ òbí tí so lẹ́rùn. When you are in a parish, if you cannot make that parish go forward, just shut up. But when you are in a parish and you want to be the alpha and omega of that parish, you will put yourself in trouble. Same thing when a shepherd is blessed with someone either in that parish or outside the parish that the Lord has placed in that person's heart, be it a male or female, that the person will be in charge of your ministry, either financially, morally, spiritually, prayer-wise, name it. Don't take that person for granted. But when you are in that very fold, you need to be extra careful. Mami Olayinka Ekalema. This lady is the same lady that caused my commotion with Yahoo Babolarinde. Lẹ́yìn ìgbà tí gbogbo ariwo ti lọ sókè tó ti lọ sọ́tún, ṣé mọ̀ pé mo láti jáde wá tí mo gbé photo lady tó jẹ́ pé òun ló wà nínú picture tí wọ́n àwọn kan dẹ̀ sọ fún mi pé Yahoo Babolarinde ni, tí mi mọ̀ pé wọ́n ní issue, tí mo sọ pé ẹ̀ṣọ́ tó. It's not that I was attacking, I was just saying that tó bá jẹ́ ìyàwó àgbàlá pẹpẹ nǹkan tó gbọ́dọ̀ máa wọ̀ lọ sí kórè, ó gbọ́dọ̀ moderate. And the lady kept me in her spirit. When mo tag òun
with the wrong person. I came out, I apologized, and after that, we've spoken on the phone. Even when Baba Olanide go from around join, and my cousin in France, I just saw. This lady, òun ló bully ẹni tó wà l'Amẹ́ríkà yẹn ló ń gbé photo ẹ̀ káàkiri fún wọn pé kó máa bá wọn bu out of jealousy. Ronke Oladimeji, I know you not from anywhere. You approached me and I embraced you. I will tell you something. I thought that day when you approached me and I opened up to you and I embraced you as a sister, as one of my own, I didn't know that you are that evil. But let me tell you, you disappointed yourself, not me. And not only that, you and your husband, you are a disgrace to a human race in Celestial Church of Christ. Big time. Tó bá ṣe nǹkan kan fún mi, tó dìde pé òun drag mi, because tó bá ti drag mi, ó ti drag ìdílé mi, ó ti drag orúkọ mi. You dragged me into what I know not. I thought you are a tough mate like me. But no. You are not at all, my darling. But remember the video you made last year calling my name on media to come and sotenu me. I was really cross with you. But I counted it as a gain in Christ Jesus. But with this new developments, you really fall my hand big time. I thought you are a gamer. You are not a gamer, but you are a manipulator, but not an expert in the game. You are not an expert. The same seed your fake prophets and prophetess used to fool members of OSCHOFFA parish then. Your husband is sitting right there. You know, photo terrain only the same seat. Tí wọ́n fún any message tó fi scatter gbogbo OSCHOFFA parish. Tó fi dá wàhálà lẹ̀ sínú ilé ayé ọmọ mi. Benjamin Ọláwálé Osofia bí mo ṣe máa ń pè tí inú bá bí mi. Má jẹ́ kó rí ẹ wú o, Benjamin, má jẹ́ kó rí ẹ wú o. I'm backing you now, but not for other things. For this particular case, I'm backing you. AVSE Kayode Oladimeji, aka Sir K. You are a very dark-hearted man in the kingdom of wicked souls. You and your wife, you can't be cunning. Yes. Benjamin is a nasty young man with a selfish ambition. But you are not better than Benjamin. You are even worse. Both of you, you and your husband, you are a monster. You are monsters. Don't let me say you alone. Both of you are monsters. Your husband's plan is to become chairman of that parish or assistant shepherd of Great OSCHOFFA parish. Why you, Ronke, ìyá olówó rẹpẹtẹ, you want to be the matron of that parish?
Wá sọ tẹnu ẹ wá ròyìn ẹnu ẹ abo. You are from Kerubu background. Ó mọ alúdé ó mọ àpàdé. Òun náà lèmi náà ṣe pàdé ẹ lọ́nà pẹ̀lú fìlà tí mo dé. Kó lè mọ̀ pé irin kọrin ṣùgbọ́n ẹpọ̀n tẹ́pọ̀n awọ ẹyí jura wọn lọ, my darling sister. Wọ́n ní bó ṣe máa ń fi orí wọn gbára wọn l'Amẹ́ríkà yẹn nìyẹn. You don't need it. Ask for God's forgiveness. Kò dẹ̀ forí ẹ pamọ́. Sórí ìwà àtọkọ iṣẹ́ burúkú tẹ́ ṣe l'Amẹ́ríkà. Tẹ́ máa ń fi orí àwọn gbára yẹn tó máa búlì wọn. Tó máa lọ sanwó fún àwọn bloggers pé kán máa bẹ blọ́ọ̀gì wọ̀nyàn káàkiri. Ẹni tí ò bá ti ṣe tiẹ̀. Èmi ò kì believe tí wọ́n bá sọ pé má bàa lágbájá ṣe o, be careful o. Wẹ̀ ìlú yín kọ́ ni mò ń gbé. Mo wá flenjọ l'Amẹ́ríkà ni. And you approached me. Ó gbé Bíbélì dání lọ́jọ́ yẹn. Ó fi ń gbá orí, ó fi ń gbá orí, ó fi ń gbá orí. I will play the video again for people to see. And people will listen to it. Ó ní kémi wá sọ tẹnu tèmi. Tẹ́nìkan bá di ẹnìkan ló máa tú. Ó lè máa lo gbogbo ète kérúbù kó máa fi ṣe àṣegbé níbẹ̀ yẹn, má ṣe dọ́dọ̀ mi. Mi ò dẹ̀ bẹ́ wí. Benjamin tójú ẹ wà lójú ẹ rí. Let me play that video tó ti dárúkọ mi. Àwa dá padà sókè. Let me play bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gangan. Ìfẹ́ kí volume yẹn kó pariwo jáde. Orísun Parish. So láti CCC Orísun Parish. Ọbalende lẹ́kọ̀ọ́ láti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀la mọ̀. So afọlọ́ọ̀bẹ̀yìn ẹ jẹ́ kí tí ẹ̀yẹn ẹ jẹ́ kí ìjókòó yẹn kó wà bẹ́ẹ̀. Ẹ má yẹ kán jókòó síbẹ̀ o. Ẹ jẹ́ kí ìjókòó yẹn wà bẹ́ẹ̀. Ẹ má mú ọ lọ síbẹ̀ kọ́ jókòó. Ẹ jẹ́ kí ìjókòó yẹn wà bẹ́ẹ̀ afọlọ́ọ̀bẹ̀yìn. Wòlíì yìí rẹ̀ ló ń bá ń sọ̀rọ̀ láti Orísun ẹ̀mí. So ẹ jọ. Kọjú mo rí ewu wà ń bẹ̀. Ẹ má yẹ kán jókòó síbẹ̀, ikú ni. Ẹ ṣe o. Ọlọ́run àtúntẹ̀yìn náà ṣe o. Kọrin tó wà yẹn kán wà ń bẹ̀ yẹn náà for now. Ibi tó wà yẹn ibi orí ìjókòó yẹn kọ́ máa jókòó síbẹ̀. Kọ́ máa jókòó. Ẹ má yẹ kán jókòó síbẹ̀. Ẹ má jẹ́ wọn jókòó síbẹ̀ a nífẹ̀ẹ́ wọn. Ẹ má jẹ́ wọn jókòó síbẹ̀. Bàbá wọn ni wọ́n jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán jókòó síbẹ̀ o. Abẹ̀yìn torí Ọlọ́run ní fojú sunkún wọn. À ń gbádùn wọn Nàìjíríà táwa wà. A fẹ́ kú wọn ní múmẹ́ǹtì yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán jókòó síbẹ̀ a ní gbọ́ kú wọn. Ẹ jọ̀ọ́. Afọlọ́ọ̀bẹ̀yìn o. A fẹ́ kú wọn. Don't allow him o. Ẹ jọ̀ọ́ It's dangerous for this time. àti àwọn táwa Nàìjíríà ń gbádùn gan-an. À ń jẹ́ dúdú. Ọlọ́run Ọ̀ṣọ́fà láfi bẹ̀rẹ̀. Omi pé kọrin yẹn ní àyà kọrin yẹn inú wa ń dùn. Tó bá possible gan-an kọ́ wà ní kwaya kọ́ máa bọ̀ tàn kwaya kọ́ mọ̀ kọ́ máa wọ kéèpù kọ́ máa kọ́ ní afọlọ́ọ̀bẹ̀yìn o. Ìkọ́ tá à ń rí là aṣọ ń sọ. ìwé yẹn kan tó bá possible kọ́ máa wọ̀ kọ́ wà láyé akọrin. Ìkọ́ tá à ń rí là ń sọ ọkọ̀ síbi tó ẹni kọ́ lọ jókòó sí yẹn àfẹ́kọ́ jókòó síbẹ̀. Ayé akọrin yẹn gan iṣẹ́ ọ̀tọ̀ ní kọ́ tá à ń rí Nàìjà ìṣòro alọ́ ń ṣe ń bẹ̀ ẹ jọ. Bó ṣe ń kọrin yẹn ìràpadà ló jẹ́ fún wọn. Ẹ jẹ́ kó wà láyé ló jẹ́ fáwa náà. Abẹ̀yìn ẹjọ́ o. A fẹ́ gbọ́ ikú wọn o. Ẹjọ́ o ẹ ṣe.
àní ṣọ̀fọ̀. o nọ́mbà tẹ́ máa pè ẹ lè pè sórí nọ́mbà mi tẹ́ wá fẹ́ pè 234-80-87-188-127 ìyanu lórúkọ mi ẹ lè pè mí kẹbì lọ́wọ́ mi màá ṣàlàyé fún yín bó ṣe jẹ́. Nígbà tí a rí kíní ẹ̀ máa wọ̀ pé tara lè sẹ́ǹdẹ̀ sí mo á pe ọmọ tájọ wà náà ìjà mi báyìí lóko òun ló wá fún nọ́mbà tí mo máa sẹ́ǹdẹ̀ sí mo ṣàlàyé fún òun náà pé báyìí nǹkan tá a rí báyìí nǹkan tó ṣẹlẹ̀ o ó dẹ̀ ní pé kí tètè wá bí ṣe máa sẹ́ǹdẹ̀ sí wọn kọ́ gbọ́ o òun la ṣe ń ṣe voice note ayé sẹ́ǹdẹ̀ sí sọ ẹjọ́ o ẹ má kọ́ jókòó síbẹ̀ o ẹ ṣé o. ṣé mo kan tó prompt message tẹ́ gbọ́ yìí nítorí pé àwọn méjì kú nínú church OSCHOFFA parish wọ́n dẹ̀ ṣe ń jókòó sórí chair yẹn that same chair òun ni wọ́n kú. Ẹ rántí pé mo ṣe program lórí ẹ̀. I don't regret what I did o. Be careful. I don't regret. Because nínú irọ́ òótọ́ máa ń jáde, nínú òótọ́ irọ́ máa ń wà ńbẹ̀. Nígbà tí àwọn tó kú yẹn tí wọ́n kú ẹ̀rù bà Rónkẹ́. Ṣé rí pípè táwọn ọmọ yìí pè yìí Rónkẹ́ ló pè wọn kàn send the voice message yẹn. And I have the proof. Rónkẹ́ ló sanwó fún mi. Báwo ni ẹni tó jíṣẹ́ yẹn báwo ló ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú church yẹn tó dẹ̀ sọ pé o mọ̀ wọ́n rí but ó wá lọ pé ọmọ wọn kan tó ń jẹ́ lòkó yẹn ló ní pé kọ́ wọ́n jíṣẹ́ tó jẹ́ yìí ṣe rí gbogbo wọn ṣe ń hó bí ẹyà ẹ̀gà gbogbo ò cost Rónkẹ́ ní $50 fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn láti pín. Benjamin má rò pé bóyá mo side ẹ o I'm doing the work of the person that collects me. Rónkẹ́ send the voice message tẹ́ gbọ́ yìí ó send ẹ̀ sí àwọn èèyàn ó tún send ẹ̀ sí Benjamin ẹ máa gbọ́. Hello, olùṣọ́. Mother Celestia, Rónkẹ́, Oladimeji. Èmi mo send voice note yẹn sí yín. Àti àná náà ti send ẹ̀ sí wa láti Naija. Pé àwọn wo program bó ṣe ń fi sákéjì oyè. Pé nǹkan tí Olúwa fi hàn wọ́n nìyẹn. Báwo ni àwọn tó wà ní Nàìjíríà ṣe mọ̀ pé wọ́n fi bàbá yẹn joyè lọ́jọ́ yẹn ní the same time tí service dẹ̀ ń lọ àbí anyway different time and space ẹ jẹ́ kí n fún wọn ní benefit of doubt yẹn. Rónkẹ́ play game yẹn it wasn't smart enough. They forward the message to us with the name of the parish and with the number of the prophets tó ní ó ń sọ iṣẹ́ yẹn. Ipò ọkọ mi ò ní ọ̀rọ̀ fẹ́ láti jókòó. Number of the prophets. Àwọn mélòó lẹ gbóhùn wọn níbẹ̀ yẹn. Ẹni tó sọ̀rọ̀ yẹn torí àwọn méjì ní ìkan Uriel ìkan kinní kan wọ́n ní nǹkan tí àwọn rí gbogbo wọn ni wọ́n jọ rí kinní yẹn ni wọ́n dẹ̀ fi send the message yẹn. Ṣé mọ̀ pé àwọn bíi mẹ́ta mẹ́rin ọ̀sọ́ lẹ́gbọ́ obìnrin wà láàrin wọn ọkùnrin wà láàrin wọn ọkùnrin méjì ohùn àwọn yẹn jáde dáadáa obìnrin kan ohùn ẹ̀ jáde dáadáa àwọn tó kù wọn wà lẹ́yìn àwọn yẹn ń gbé wọn ń gbé. Jókòó sí orí pẹpẹ. Èmi ò fẹ́ fojú sunkún ọkọ mi ò dẹ̀ plan láti ṣe anything
Even Saki gan mọ̀ pé mo forward message yẹn sí yín. Message tí wọ́n send láti Nigeria nìyẹn. Even the man was talking about it, which I discussed with you on Sunday. Wípé Olúwa ní ẹgbẹ́ akọrin, whatever tó bá fẹ́ ṣe, ibẹ̀ lọ́lọ́run ti máa fà lọ́wọ́ sókè lọ. Tá bá fẹ́ ní ẹ̀mí ẹ̀ lọ. Èmi ò ṣe pọ̀ sàn gangan. Mo dẹ̀ believe pé ọ̀rọ̀ Ọlọ́run la tẹ̀lé ní ìjọ mímọ́ tá a jọ wà yìí. Mi ò dẹ̀ fẹ́ nǹkan tí máa fi wojú èèyàn kankan. Àwọn tí ò mọ̀ mí rí, tí ò mọ ọkọ mi rí, àwọn ni wọ́n sọ mẹ́sẹ̀gì yìí. So, listen sí. Wọ́n ò mọ̀ ẹ́ rí. Wọ́n ò mọ ọkọ ẹ̀ rí, ṣùgbọ́n wọ́n mọ àbúrò ọkọ ẹ̀. Tó wá ní pé kán send message yẹn sí ẹ Ronke. You are a beautiful liar, my sweetheart. You are a wonderful liar. Èèyàn nígbà tí oh my days. Ẹ jẹ́ ká ṣì máa gbọ́ lọ. Sí. And ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Ibi tọ́lọ́run dá sí yẹn, ẹ jẹ́ kó wà ń bẹ̀. Kò ṣáà ṣe nǹkan kan fún yín. Kò ṣáà ní yín lára ń bẹ̀. Mo fi Ẹlẹ́dàá mi bẹ̀ yín. Ẹ má jẹ́ discuss ẹ̀ mọ́. Message yẹn nìyẹn with their phone number. Thank you and have a great day. Message, it was not sent directly to Benjamin. It was all over. Ẹnìkan ló send ẹ̀ sí mi pé yèyé o kí n tún gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ o, wàhálà ti wà o, Ọ̀ṣọ́fà parish tí mo sọ pé kó má kúrò ń bẹ̀ o, kí n wo wàhálà tó ti ṣẹlẹ̀, ṣe mọ̀ pé àjùdà àmì méjì tó kú, ẹnìkẹ́dá tó sọ pé ó tún fẹ́ kú yẹn o, òun ló mú mi jáde tí mo fi ṣe program tí mo ṣe, and I don't regret doing it, torí tí wọ́n yẹ pé mi ò ṣe ni gbogbo nǹkan tó jáde lé ní ikú ní jáde. Ó wá di pé ẹ wá mú orúkọ mi mọ́, Judith Ronke mú orúkọ mi mọ́, tó wá sọ pé kémi jáde síta kémi wá sọ tẹnu mi, bóyá wọ ni wọ́n sọ̀rọ̀ fẹ́ mi. Ó gọ̀ gan ni o. Sọ pé nǹkan tí mo sọ náà nìyẹn, mo ní ó gọ̀ gan ni. But mo rí ẹ bí ẹni tí ó ń ṣe áyàn ọkọ ẹ̀, tó ń ṣe ọlọ́jọ̀jọ̀ ọkọ ẹ̀, tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ó bá rí request from one lady called Arike Adeolufunke tó bá ní kẹ́ jẹ́, tó bá send yín ní friend request àbí tó ní kẹ́ join foundation, you are on your own. Don't say because bóyá orí fọ́tò mi àbórórúkọ mi lọ́dọ̀ ẹ̀, you are on your own o. Ẹ má dárúkọ mi sí o. This beautiful Ronke Oladimeji, she's a beautiful lady, spiritually karakata, 419 and manipulator. Kí n tó play ohun ẹ̀ fún yín, màá gbé photo ẹ̀, because I was shocked to my bone nígbà tí òtítọ́ ọ̀rọ̀ yẹn jáde. This is Ronke Oladimeji.
There she is. Wọ́n panẹ́ bíìtì ojú níbẹ̀ yẹn òṣàpá àti jèmi gan náà tèmi náà bá panẹ́ bíìtì ojú àwọn agbé àtẹ ọ̀run láṣẹ. So the lady, the guy, àwọn tí wọ́n pè síbẹ̀ yẹn tẹ́ gbọ́ ohùn wọn lóríṣiríṣi máa kọ́kọ́ play something fún yín kó tó di pé mo máa lọ sí orí ọ̀rọ̀ ti Oladimeji kí tó lọ sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn ọmọ tó pè yẹn ibi tó ti ṣẹlẹ̀. Hello everyone. Fídíò tó ṣe nìyẹn. Hello everyone. Lórí wípé wọ́n ń sọ̀rọ̀ nípa shepherd tí wọ́n gbé wá sí OSCHOFFA parish. Mo ń sọ fún everybody right now. Tó bá ti jẹ́ wípé èmi àti ilé mi a mọ̀ bó ṣe ń blọ́ọ̀gì church tó ń pe àwọn blogger lóríṣiríṣi. Ó wá di wípé ìdílé Oladimeji ìdílé kìíní kan pé àwa là ń blọ́ọ̀gì church pé wọ́n fẹ́ ta church wọ́n kówó church jẹ wọ́n ṣe kìíní kan. Tí a bá ti mọ̀ nípa ẹ̀ Bíbélì Ọlọ́run nìyí. Ìdàní gbogbo wa mọ̀ pé ìdàní. Gbogbo ègbò tó wà nínú ẹ̀ ajẹ́ ti ìdílé mi. Ṣùgbọ́n tá a bá ti mọ̀ nípa bó ṣe ń blọ́ọ̀gì church. Tọ́ni wọ́n blọ́ọ̀gì church wọ́n sọ ọkọ̀ burúkú nípa OSCHOFFA parish. Gbogbo àwọn tó wà nínú tàfà sínú ìmọ́lẹ̀. Gbogbo ègbò Bíbélì ajẹ́ ti yín. Gbogbo tó wà nínú tàfà sínú ìmọ́lẹ̀ ní OSCHOFFA parish. Kò sí ìmọ́lẹ̀ kankan bẹ́ẹ̀. Tó lọ blogger lóríṣiríṣi. Tó lọ sọ̀rọ̀ nǹkan tí ilé mi ò mọ̀ nípa ẹ̀. Gbogbo ègún Bíbélì. Ajẹ́ ti onítàn. Náà mo gbọ́ sí ọlọ́mọ plenty. Ọlọ́mọ plenty. Mo believe pé 2 years ago or some years ago. Apàdé ní Májẹ̀mú parish. I believe pé mo ti ń follow you for a long time. Kó tó di wípé olùṣọ́ Benjamin di shepherd of OSCHOFFA parish. Ìwọ ló sọ bẹ́ẹ̀. Ni mo ti ń follow yín. Mi ò dẹ̀ fi ìpè àsọ̀rọ̀ lórí aago rí. Mi ò fi ìpè mo pè yín rí. God bless you for that. But I was surprised. Tó jẹ́ wípé my name is everywhere pé èmi ni mò ń kó information OSCHOFFA wá bá yín. Wàhálà tí yín nìyẹn. Great OSCHOFFA parish wá bá yín. Èmi mò ń sọ̀rọ̀ Benjamin, èmi mò ń sọ gbogbo kan tó ń lọ ní OSCHOFFA. Ọlọ́mọ plenty mo fẹ́ kẹ́ jáde kẹ́ ṣàlàyé ara yín. Ibi tó ti gọ nìyẹn, ibi tó ti bí mi nínú nìyẹn. Torí mi pẹ̀lú ẹ̀ àkíṣe ọlọ́rọ̀. Ibi tá a ti pàdé ní party. And you came to me and I embraced you. I think a year or 2 years later, she sent me an invitation for 68 or something. Mo dẹ̀ lókè, mo ti gbọ́. Màá fi 1,000 plus. Màá fi ra ticket Los America tó kó fẹ́ lọ ṣe party. Pẹ̀lú ẹni tí mi ò mọ̀. Tí mo dẹ̀ mọṣẹ́ tí mo dẹ̀ ń ṣe. Ọlọ́run má jẹ́ ká rógun orílẹ̀ kò délé orúkọ kò dóko. Tó bá yẹ kó tiẹ̀ go through àwọn cousins mi tó wà níbẹ̀ even gbọ́ngbà tí òun gan tó mọ́ ní who is this? Ó wá send the video tó record lọ́jọ́ yẹn. Torí mi ò gbogbo ẹ̀ ti kúrò lórí tẹlifóònù fúnra rẹ̀ ló ṣe wá send the video yẹn. Wípé ṣé mi ò rántí òun mọ́ ni tóun bá mi sọ̀rọ̀ ní kíní tóun ṣe recording pẹ̀lú mi ní oh okay.
kí má worry hotel everything èmi ò kì í ṣe hotel kìíní ní bá lọ sí hòtẹ́ẹ̀lì gan máa gbé pílò mi máa gbé pílò dání máa kó pílò kéèsì máa kó bedspread kì í ṣe pé mo fi ń ṣakọ kò mọ́ mi lára ni mi ò dẹ̀ mọ̀ gbogbo wàhálà tẹ́jọ́ ń fà káàkiri ẹ̀yin lẹ́jọ́ ń pín voice message ara yín káàkiri voice message tó wà ní Amẹ́ríkà bó ṣe dọ́dọ̀ tèmi dẹ̀ fi ṣe program gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ó bá mo fẹ́ yẹra kúrò nínú ọ̀rọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ ṣẹlẹ̀ kémi gan kí máa ṣe current affairs gbogbo nǹkan tó wà lágbàáyé ju gbogbo èlò àwọn tá a kúkú ń ṣe fún náà wọn ò mọ fọ́lọ́run ọmọ ègún ni wọn ọmọ èpè ni wọn ọmọ ọ̀parun ni wọn mọ̀ fẹ́ yí padà ó wá ní kémi wá sọ tẹnu mi ibi tí mo ti sọ pé ògọ̀ nìyẹn tí mo dẹ̀ fi jáde nígbà yẹn ṣe àwọn kó mo dẹ̀ sọ pé lady yìí èmi pẹ̀lú ẹ̀ àjọ ní nǹkan kan mi mọ nǹkan tó ń lọ àwọn fúnra wọn náà ń túra wọn síta àwọn fúnra wọn ayé mídíà fúnra wọn náà ń gbé nǹkan tó ń lọ ní church wọn jáde káàkiri àgbáńlá ayé bí mo ṣe ń rí ti Nàìjíríà gbà ni mo ṣe ń rí ti Europe gbà ni mo ṣe ń rí ti all over the world gbà tí mo bá sensor tí bá rí pé ó make sense I will do it tí bá rí pé kìíní màá sọnù tó bá yẹ pé gbogbo nǹkan tí mò ń rí gbà ni mo ń ṣe program every 1 hour ni màá ṣe program. Now, about 3 weeks ago, or two, was it 3 weeks ago or 2 weeks ago, nǹkan kan ṣẹlẹ̀ tó múnú bí mi, tó prompt mi láti sọ pé wow. Mẹ́sẹ̀jì tí wọ́n fún ọkọ ẹ tán ní orí àga yẹn tó bá jókòó síbẹ̀ ikú ni àrùn ni. That same chair òun lọkọ ẹ jókòó lé lórí aṣọ tán ní kó má wọ̀ òun lọkọ ẹ wọ̀ yẹn ọkọ ẹ gangan ló fẹ́ jẹ olùṣọ́ parish yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n ti yí gbogbo ẹ̀ padà wọ́n fọwọ́ ara wọn ṣera wọn ni this guy tó ń jẹ́ Ṣẹ́gun something àwọn mẹ́ta ni wọ́n vote in láti di shepherd in charge nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta the Ṣẹ́gun ma of a man òun ni ẹ̀yin parish lè vote fún jù. He went to Nigeria to go and do all the needful tó jẹ́ pé bàbá mo bí yìí náà bàbá ṣé mo sọ fún yín fúnra ilẹ̀ máa fọwọ́ ara yín bà tẹ̀lé jẹ́. Wọ́n ṣe swearing in fún ó sanwó ó ṣe gbogbo ẹ̀ ó lọ sínú crypt papa pẹ̀lú àwọn èèyàn ọmọ ọlọ́mọ ẹ gbowó lọ́wọ́ ẹ̀ lọ bìbà Celine náà gba tiẹ̀ gbogbo yín pátápátá tẹ gba owó iye tó ní kálukú yín gbà tí bá ní kí n máa dárúkọ ẹ̀ ń bìbà ẹ máa para yín ní Nàìjíríà yẹn gbogbo yín tẹ́jọ wà ní pastor's office ẹ ti rárá ìlú òyìnbó tó dé. You, Baba, Reverend OSCHOFFA, you asked this man, that young man to come to Nigeria. Láti wá gba blessing of the office to start as a shepherd. Nígbà tó máa fi dé, you Oladimeji, this Oladimeji of a man, àtàwọn kan, gbogbo wọn ni wọ́n group ara wọn pọ̀. Àtàwọn àti the other man Lagun àbí kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ tó kú àwọn méjì àkọ́kọ́ tó kọ́kọ́ kú kélé tó wá sọ pé òun fẹ́ yẹrí ọmọ yẹrí ẹ̀ ikú ń bọ̀ gbogbo yín lẹ́jọ́ lọ bá pastor àti bàbá confam gbogbo yín lẹ́jọ́ wà ńbẹ̀ ìwọ tó sọ pé ẹnìkan ló ń fún ẹnìkan àwọn blogger kan ní kinní kan ìwọ ẹni ọmọbìnrin yìí gangan
ló ń fún wọn lówó kọ́ máa blọ́ọ̀gì àwọn èèyàn káàkiri ẹni tí ò bá ti dance to her tune èmi gan fúnra mi mo jáde fún ẹ tán ni ọmọ ó mọ géèmù yìí play honesty làwa máa fi bá ẹ play game integrity jagun jagun tí gbogbo yín tẹ́ gbìmọ̀ pọ̀ tẹ́ lọ mú Benjamin tẹ́ lóhun ni mẹsáyà yín dé ó ní kẹ́ kó kúrò níbi tẹ́ wà ẹ kó kúrò ńbẹ̀ ẹ lóhun ló mú yín lọ sí promised land bẹ́ẹ̀ ṣe dé promised land ẹnìkan pa jagun pa ẹnìkejì ẹ̀ náà tún pa ẹ wá sọ pé ìwọ wá ń bẹ̀rù torí iṣẹ́ tẹ́ ṣe lábẹ́lẹ̀ pé kọ́kọ́ tí ẹ má pa í ńṣe ló ṣe kíni ló pe àwọn ọmọ kan ní Nàìjíríà ló ní kó sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì pé tọ́kọ ẹ bá jókòó síbẹ̀ ó máa kú orí tí àyẹn náà ló jókòó sí yìí aṣọ tó ní kó má wọ̀ pé tó bá wọ̀ ọ́ òun náà ló wọ̀ yìí pé kú ló wọ̀ now to my utmost surprise this is the same man tó ń preach ní the same OSCHOFFA parish ṣẹ́rí ṣáàbí kí n paná yìí fọ́tò yẹn yẹmọ̀ abẹ́ kínní ló wà so òun náà nìyẹn ọjọ́ tẹ ibi tẹ́ ti rí tó ti ń study Bible yẹn òun ló máa give sermon lọ́jọ́ yẹn nígbà tí mo wá rí fọ́tò yìí tí wọ́n send fọ́tò yìí sí mi ara ta mí mo ní wow tí wọ́n bá tọ́mọbìnrin yìí àtọkọ ẹ̀ wọ́n bá ti manipulate èèyàn tipẹ́tipẹ́ ó dérí èmi Olúwatóyìn ó dópin ni mo bá ṣe kí ni ṣe mọ̀ pé àwọn ọmọ yẹn dẹ̀ fi tẹlifóònù nọ́mbà wọn sórí kíní Olúwa kọ́ mi mọ̀ ṣe Olúwa kọ́ mi mọ̀ ṣe mo kọ́kọ́ mú tẹlifóònù nọ́mbà mo ṣe kí ni mo pè ẹnìyàn ò gbé ẹnìyàn ò gbé mo pè kò gbé mo pè kò gbé n bá mẹ́sẹ̀jì conversation mi pẹ̀lú ẹni kó tó di pé ó wọ̀ a sọ̀rọ̀ lórí fóònù you will see January 22nd ṣẹ́rẹ̀ nígbà tí mo ti pè máa ka conversation wá fún yín. Bom. Where is that conversation again? So, ẹ jẹ́ kí n ka conversation mi pẹ̀lú ẹ̀ fún yín o. Mo ní hallelujah there. Please, I need to have a word with Ìyanu or Wòlíì Urel. Àwọn tí wọ́n dárúkọ nínú audio yẹn. Ó dẹ̀ dá mi lóhùn. Mo message ẹ̀ ní 2:18 Central European Time. Ṣé àpé àwa àti Nàìjíríà time wa bákan náà ni. Ó wá dá mi lóhùn padà. Bóyá nígbà tí mò ń pè bóyá kò mọ nọ́mbà tí ó ń pè òun àbí kó yẹ pé nọ́mbà ò show láti bí báyìí ni kò ṣe gbé aago. Ó wá sọ pé hallelujah ma. Ó ní please can I see your picture ma. Ó ní I was actually resting cause I went to hospital for a checkup. Èmi náà wá dá lóhùn mo ní I don't send my picture and it is very rude of you to ask for people's picture. I'm not your lover. Why asking for my picture? Free mind fears no accusations.
says the English people. Ló bá dá mi lóhùn. No, ma. Please, try and understand me, ma. I'm so sorry, ma. Mo á dá lóhùn. Nígbà tó sọ pé òun wà lọ́sibítù, mo á ní, may Jehovah Almighty heal you from head to toes in Jesus' name. Mo á ní, give me Wòlíì Uriel or your shepherd's number if you can talk. If you can't talk for now. Ó wá dá mi lóhùn, ó ní, I am Uriel. Mo wá ní, oh, sorry, dear. Give me that of Ìyanu or your shepherd. I have a serious inquiry to make, please. Mo wá tún continue pé, if I should pay for it, no problem because of network. Ló bá ní, talk to me, ma. Be free. Then I said, can I call you, please? He replied, okay, let me leave this place, ma. With please, please, please. Mo ní, blessed. So, mo wá sendi. Toro sọ pé òun fẹ́ rí photo mi, mo ṣá sendi kan nínú àwọn program tí mo ṣe. Mo sendi ẹ̀ sí. Mo wá ní, you have not sent me. Okay, that one is ibi tó wà bí báyìí is another thing. So ibẹ̀ yẹn láti stop. Mo ní, blessed. Then I made the phone call. Now, let me go back. So, mo wá pè padà nígbà tó ní kí n jẹ́ kóhun kúrò ńbẹ̀. Ṣé òun ló pè mí? Ó dà pé òun ló pè mí. Anyway, ṣá, you will hear it. Hallelujah. Yes, ma'am. Oh, Fine, ma'am. àlàáfíà ni. Yes, Kí ma'am. ló fa Àdúgbò. hospital? Àti bí jẹta mo ti ń feel feverish. Ìfàbí bá ń sọ̀rọ̀ sí gan. Migraine gan ló jí. Migraine. Oh, yes, ma'am. Mo lọ sí hospital láàrin náà. Mo kọ́ lọ check up. Wọ́n lè ní kí n máa rest. That means that you have blood. That means that you have blood pressure. Migraine, my blood pressure ló máa ń fún yàn ní migraine. Ẹ̀gbẹ́ ni àbí pàkọ́ ni ẹ̀fọ́rí yẹn ti ń wá. Ẹ̀gbẹ́ òsì. Ẹ̀gbẹ́ òsì àbí ẹ̀gbẹ́ ọ̀tún. Bẹ́ẹ̀ni, ẹ̀gbẹ́ òsì. Blood pressure nìyẹn. High blood pressure ni. Kí ló ń rò tó le tó bẹ́ẹ̀? Bí ṣe sùn náà ni àgbà tí mo jí náà mo kọ̀ mí nǹkan tí mo rí òpó ìyẹn anything. You might think that you are not thinking about anything, but your mind is wondering about a lot of things. So you need to be careful. You need to be careful. So I know Nigerian situation is somehow, but I'm able to follow. Elédùmarè àárí ti wá ṣe. Àbí ọ̀nà àlànà fún gbogbo wa. Ṣé lásán mà? Lórúkọ Jésù Kristi. Ẹ̀sán ṣe mọ́. Orúkọ tèmi ni Olúwatóyìn, diaspora ni mo wà. And nǹkan tí mo fẹ́ bèrè, I want you to be honest with me, truthful to Jehovah Almighty. Àti pẹpẹ Ọ̀ṣọ́fà àti gbogbo wa tá ń jọ ojúkọ, tá ń náwó wa méjèèjì sókè. Tá ń pe Ọlọ́run ọba iye, mo forí balẹ̀ fún. Ọba iye, bẹ́ẹ̀ ni. Please, situation kan ṣẹlẹ̀ ní Ọ̀ṣọ́fà Parish ní last year. That's how I got to know your name and the name of your parish and the message tí ẹ jọ send pẹ̀lú your group of prophets, or I don't know how. Báwo ni message yẹn ṣe come out? Báwo ni ìkíní yẹn ṣe jẹ́? Message. Bá a ti wo ma, like, ni wo ma jẹ́rìí o. Sí Ọ̀ṣọ́fà Parish. Ọ̀ṣọ́fà Parish. Okay. Ẹ máa gbọ́ ẹ̀yin onílàákàyè o. Ní Amẹ́ríkà. Ní Amẹ́ríkà. Nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣọ́fà Parish. Because the last year.
jẹ́ kí n recall. Try láti rántí. Ṣọ́fà Parish ní Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni. Mẹ́sẹ̀gì tó send lọ́dọ̀ kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Benjamin Ọ̀ṣọ́fà. Olùṣọ́ Benjamin. Oh, okay, ma, mo ti rántí ma. God bless you. Be truthful to me. Be honest. I don't know your age, but my first child is 45. So for you to know that I'm not a baby. Me, they are all type of Jerry Roma. Type of Jerry Roma. Ben. Baba kan wà ní church yẹn, wọ́n pè ní Sake. Yeah. Baba kan wà ńbẹ̀. Nígbà kan tí mo wo, cause mo máa ń follow church yẹn online. Church máa ń follow online kò ṣe bí mẹ́ta mẹ́rin tí máa ń follow online even ní Nàìjíríà yìí náà. Tí màá kàn wo mode of worship wọn. Worship wọn. Mode of worship wọn and all that. So ìjọ́ tí I was opportunity láti watch video ìwúyè wọn. Video ìwúyè wọn I was opportunity láti watch ẹ̀. Mo kọ́ àpòsílẹ̀ kọ́ ní kí n fi bẹ́ẹ̀ pẹ́. Mo bá ń wo videos bẹ́ẹ̀ jọ Sundays mo máa ń wo short videos máa ń wo kárí. Máa ń wo kárí. Torí data bá a ṣe data ń bá yàtọ̀ tó ṣe data ń. So ìgbà tí mo ń wo wọn gbọ́ fẹ́ ọwọ́ṣọ fún bàbá yẹn lóòótọ́ àti òdodo. Ọjọ́ ní pé wọ́n máa jókòó sí ibì kan nínú pẹpẹ. So bí ṣe ń wo fídíò yẹn, èmi yẹn sọ wípé bàbá yìí tó rẹ̀ jókòó sí báyìí pé bàbá yìí ṣe kúkú máa wà nínú kwaya. For now, kọ́ máa ti jókòó sí pẹpẹ. Èmi àtẹ̀mí ẹ̀ ṣàjọ ń máa gùn ṣá. Àjọ ń drag ẹ̀. Mo sọ pé wà gbàgbẹ́ pẹ́ ní ọ̀nà èyí tí ẹ̀kọ́ jókòó sí lọ́dún kọ́lọ́ jókòó sí. Èmi yẹn sọ pé ní pẹpẹ kọ́ láyé wọn pé kọ́ fà sínú kwaya. Ṣé o yẹ yín mà? So ìgbà tó ṣàkọ́ọ̀tù fídíò yẹn ṣá, mo ti ń wà carried away. Ìgbà àti ìṣẹ̀ John Trump mo ti wà carried away so mo ṣàkọ́ọ̀tù fídíò yẹn. Cut video yẹn for me to have rest. So mo cut video. Excuse me. So mo cut video yẹn. So that stuff kept coming again. Sọ fún wọn pé arákùnrin àkó jókòó sínú akọrin kó má jókòó sínú pẹpẹ. Báwo pé wàhálà ọ̀nà ilé báyìí ṣé mo ti wo fídíò dáná báyìí. So that was what really prompted that message. I had to send the message. Bye, you. Ẹ má jẹ́ kí bàbá yìí jókòó sí ibẹ̀ yẹn. Ìyẹn pẹpẹ. Wọ́n ní kó jókòó sí o. Ìfàtọ́ wá sí ní wàásù àbí kọ̀ọ̀kan ṣe nìkan. Nìkan wo aṣọ yẹn. Kọ́fí ṣe kọ́tọ́ bẹ́ẹ̀ ṣe ní pẹpẹ àbí kọ́fí bẹ́ẹ̀ sì náà kọ́fí ṣe wàásù. Bí ẹ̀mí ọlọ́run kọ sí wọn pé kọ́ jókòó sí inú kwaya náà. Kí ìfàkọ́ gbọ́dọ̀ kó lọ́rùn wọn. Níta mo ṣe à ń gbọ́ pé àwọn ni coordinator general of America like that. Coordinator general of the whole America. Nǹkan tó really happen nìyẹn. Báwo ni mẹ́sẹ̀gì yẹn ṣe wá dé ọ̀dọ̀ Ronke? Yes, mo mọ ọ̀kan tó mọ̀ wọ́n gbà tí mo sọ̀rọ̀ fídíò á ní èèyàn kan ní bí àwọn mọ ìyàwó wọn kẹ̀kẹ́. Coincidence yẹn pọ̀ gan-an. Ó kàn ń wo kinní, ó kàn ń pick channels. Ó dẹ̀ wo bọ́n ṣe ń òun náà rò pé òun ti bá a novice sọ̀rọ̀. Ó kàn ń wo kinní, all of a sudden ó já sí ibi tán ti wọṣọ. Ibi tán ti wọṣọ ẹ̀mí balẹ̀ pé aṣọ yẹn kò ní kó má wọṣọ yẹn o. Ó kàn sọ pé kò gbọdọ̀ lọ jókòó sí orí iṣẹ́ àtàwọn èèyàn tí ń kú yẹn. Ṣùgbọ́n mi yẹn ò sọ fún. He really tried. Ó lè ṣe movie. Yeah. Tẹ́ bá gbèrò fún nínú movie, ó máa ṣe dáadáa. Ó máa perform dáadáa. Nítòótọ́ lọ́jọ́ yẹn,
Only hay fever, only kata. But torí pé kíní yẹn kàn ó bá as a surprise. Which is the pé hospital lòun wà. Ṣé hospital lẹ ti ń gbúrò ariwo yẹn? Ṣé nínú hospital lẹ ti ń gbọ́ gbogbo ariwo tó wà lẹ́yìn yẹn? Àyíbá lè ṣe mọ̀ ìyàwó ọ̀nyá àwọn ọmọ ìyàwó pé ẹ̀wọ̀n jẹ́ ọ̀pọ̀ tẹ́gbọ́ tó máa ń yọ àwọn lọ́wọ́. Wọ́n á help àwọn. All of a sudden, ó lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní sọ pé nǹkan báyìí lòun rí. Ìkan nínú wọn mọ̀ ìyàwó ẹ̀ jẹ́ nìkan tó máa ń ràn wọ́n lọ́wọ́ in the whole of Nigeria. Tí wèrè bá sọ̀rọ̀, wèrè kan ló máa gbọ́, ló dẹ̀ máa dá. Ó ṣe jẹ́ pé ìwọ yìí náà tó rí mẹ́sẹ̀jì yẹn náà ni ẹni tẹ́ ẹ jọ wà ló mọ ẹni tó wà l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn ló dẹ̀ mọ ìyàwó ẹ̀. Now, báwo ni ẹni yẹn ṣe rí fídíò tó jẹ́ pé ìwọ nìkan ló rí? Báwo ni gbogbo àwọn tó kù ṣe rí fídíò yẹn? Náà ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, náà ṣe rí gbogbo scene yẹn, àbí ó transmit ẹ̀ sínú brain wọn pé kó máa wo nǹkan tó ń rí? Mi ò tẹ̀ easy ẹjọ́ ṣé mo lè get number àwọn pé kí tètè send message báyìí sí wọn. So lọ ṣe fún mi ní nọ́mbà wọn. Kódà àwọn gan ò mọ̀ mí rí. Àwọn gan ò mọ̀ mí. So nǹkan tèmi rí mo fọ́ọ̀dẹ̀ sí wọn mo jọ ṣàlàyé fún wọn. Because ẹ̀yin bíi mẹ́ta àbí mẹ́rin lẹ sọ̀rọ̀ nínú ọ́díò yẹn. Lady kan náà tó wà bẹ́ẹ̀ pàápàá. Pé ikú ni wọ́n rí níwájú wọn ò kíníkan wọn. Ẹ̀mí wọn dẹ̀ wà important sí yẹn. Okay, I take your word for it and I really appreciate and I believe pé as wòlíì to wòlíì you are saying the truth. I'm not searching you. I'm just talking on freelance now. I'm not searching you in spirit. I'm just in my body. You understand? I'm in my body, I'm not in spirit. And I take your word for it. Now, let me shock you. This very Sunday, máa yẹn wọ aṣọ tẹ ní kó má wọ̀ yẹn. Àga tẹ ní kó má jókòó sí. Orí ibẹ̀ ló jókòó sí ní this very Sunday. Okay, ma. Ṣé rí pé kò wà surprise? Kò ní ní kò tó yẹ pé ẹ̀mí sọ pé kó má jókòó síbẹ̀. Ṣé gẹ̀ẹ́sì bẹ̀ yẹn? Ó kàn sọ pé yes ma. Mo dẹ̀ sọ fún ọmọ yìí mo ní mi kì í ṣe baby. Kò tiẹ̀ shock ẹ̀. Ó kàn ní bẹ́ẹ̀ ni yes ma. Kò shock pé níbi tá pẹ̀lú gbogbo message ta fún bàbá yìí. Àṣẹ́là tágbọ̀nrín bá sin ọjọ́ ọkọ ayé mo tàtù. Nǹkan tá ti torí ẹ̀ tí mo pé gbogbo àwọn èèyàn tá ti torí ẹ̀ tá ṣe wàhálà tá mẹ́sẹ̀jì wọn aṣọ tá ní kán má wọ̀ ibi tá ní kán má jókòó sí ibẹ̀lẹ̀ tún sọ pé wọ́n wà yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ máa try láti get across sí mọ́mì yẹn again o pé kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ lọ. Time and space yẹn ti kọjá ni ló ṣe lè lọ jókòó síbẹ̀ yẹn or what exactly is going on? Àbí wọ́n ló tún fún wọn ní mẹ́sẹ̀jì pé àsìkò yẹn ti kọjá. Nígbà tí mi send message tí mi sọ message tí mi fún wọn mi ò létà bá wọn sọ̀rọ̀ mọ́ láti gbà yẹn. All right. Mi àti wọn sọ̀rọ̀ láti gbà yẹn. Share please. Okay, no problem. I take your word for it. I really appreciate. And let me send you owó tí mo fẹ́ send you. You are going to use it to take care of yourself. Ikọ́ yẹn ò dá. Ikọ́ pẹ̀lú headache is not good. So send me your account number. I will send you a token. Take it to the chemist or take it to the hospital and take care of that migraine. And tó bá sọ pé o ní high blood pressure, make sure pé wọ́n get nǹkan tí wọ́n máa lò fún ẹ. Because
From the sound of your voice, you are still very, very young. You don't have to be carrying migraine at this age or blood pressure at this age. Kò sí nǹkan tó ń bọ̀ tí lókè tí ilẹ̀ ògbà. Kò dẹ̀ sẹ́ni tí Ọlọ́run ọba tí ò ṣe fún. Àfi tó bá sọ pé kò tó òun ò tó. Téèyàn bá dẹ̀ ti tọwọ́ bọ̀ kankan tí kò dáa, kò ní rí ìjà ayé, àdẹ̀rí ìjà ayé, àdẹ̀rí ọ̀fà ayé. We all know what celestial is about. So be very, very careful. Take care of yourself and give yourself peace of mind. So send me that your account. I will send you just a token. I'm not buying you. I'm not bribing you. It's because you say you are in the hospital and I can hear it in your voice that you are not okay. Okay. Thank you, ma. Thank you, ma. God bless you. I'm Jesus. This is Iyanu Abi Ewole Tadimumbaso. You ma. You read. Okay. Okay, that is your own number. All right. Okay. Yes, ma. All right. Okay. God bless you. Thank you, ma. Yeah. Níwájú mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́. Mo kàn fẹ́ fún lówó yẹn nítorí pé mo rí pé bó ṣe ń kọ́ dó ilé ló wà kò sí lọ́sípítù. Èèyàn lè wà lọ́sípítù kẹ́ máa gbúrò gbogbo nǹkan tẹ́ ń gbọ́ yẹn, but mo kàn fẹ́ fún lówó yẹn. Ọlọ́run ọba Elédùmarè ń gbọ́, not to shut her up or anything. Everybody knows me for that. That is my weakness. I believe in giving, in taking care of people. That is my mission. That is my ministry. Me will try láti buy, but guilty conscience made him to turn everything around. Now let me go back to our conversation. Ṣé mọ̀ pé nínú very first message, nínú very first kìíní, ó sọ pé Loko, dárúkọ ẹnìkan tó ń jẹ́ Loko. And that Loko boy happened to be Oladimeji's brother. So, ẹni tí wọ́n contact ní Nàìjíríà nìyẹn pé kó group àwọn kan jọ kan fi send that pathetic, frightful message. Frightening message. Unbelievable message. Kúkàbù message. Ṣé gbọ́ bí wọ́n ṣe give message nìyẹn. Oníkálùkù wọn kọ́níkálè sọ pé èmi náà ṣá sọ̀rọ̀ náà yẹ kẹfẹ́ mi náà ní something. Listen. Jẹ́ kí n lọ gbé ẹni tí wọ́n jọ ṣe tí ó lọ sí Nàìjíríà ní Ṣẹ́gun Solomon. URL. So, after saying blessed, Sharon kò sọ pé òun fẹ́ rí photo mi. So for him to have peace of mind, I sent him this message. This one of this my message tí mo send tí mo ṣe lórí kíní. So ṣá pé mo bèrè account detail náà wẹ̀ tí kò ní tó nígbà tó wá di 354 mo wá ní kí ló dé mi ò gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ ọmọ yìí. Okay o. Mo wá ní you have not sent your account details. Omo, feel free. Mo ní orí títì Celestia lájọ wà. Send me your account. I just want to send him maybe just 10,000 pé kó kàn lọ fi ra drugs. Nígbà tó pé òun ní migraine pẹ̀lú bó ṣe ń sìn gbogbo wa náà la gbọ́ ohun yẹn pé ní tòótọ́ ó sick but he was not at the hospital. Mo wá sọ fún mi, I purposely send this to you because I know you are out asking about me already. Mo send the video money because ó ti jáde síta. I don't tẹ̀léra wa lẹ́yìn ni. Ó bá ní, oh sorry ma, I will ma.
I was observing 3 p.m. prayer. Then it was sick to support hospital lòun wà. Ó observe 3 something prayers. Sorry ma. Oni ẹsẹ̀kẹsẹ̀ ńbẹ̀ ló ti ní I have issue with my account number. Can I send someone's OPay account, ma? Money, nope. If you can't trust me with your account details, it is well. Torí mi ò fẹ́ account number tí mo máa lò tó máa hack into kíní tí mo fi sanwó. Gbogbo wa la mọ̀ pé orí telephone ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ńsìn. And àwọn ọmọ Nigeria wọ́n ta lẹ́nu. Ó wá ní I swear to God, I'm serving ma. I was told to come back after 5 working days. Gbogbo àwọn kíní wọ̀nyẹn kò ṣá kan ṣubú lu ọmọ yẹn ni. Gbogbo àwọn kíní wọ̀nyẹn oríṣiríṣi kan ṣẹlẹ̀ sí. Money we wait till then. Money because wọ́n ti lo Opal account mi. Opal account ti Nigeria tí mo ti send owó sí Nigeria ẹ̀ẹ̀mejì tí wọ́n rí owó tá dẹ̀ rí gbà padà. Money they have used Opal to clean my account once, and I don't want the same thing. I will not fall into such again. Obatuwani, okay, I will get another account, ma. But if you insist, no problem, ma. The second day, good afternoon, ma. I don't have any account for now. I have issue with it. Don't worry, ma. I'll be fine and okay by God's grace, ma. God bless you, ma. That was the end of the conversation, and I blocked him. Now, Ronke, you think you are clever. You are not clever. You are TỌKỌ-ẹ. Clever rárá. Sorry èmi. Abẹ́ni rubbish bank ni OPay. Àìmọye àwọn tí mo fún ní token tí wọ́n rí gbà kò dé padà síbí. Wọ́n kàn clear gbogbo ẹ wò ara ṣe ìránṣẹ́ ni. Ó lọ gba àwọn èèyàn kó send the message jáde nítorí pé ó fẹ́ kọ́kọ́ ẹ kú. Ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ ó ní kì í ṣe tàkìtàn. I have to come out to come and show you and tell you that you are not clever. Ṣé gbogbo agbárí tó lò fún wọn ní America ń bẹ̀ yẹn tó ń ṣe gbàsgbòs tó ń fọ́ gbogbo èèyàn lórí papọ̀ tó ń kò lè dọ́dọ̀ mi. Àwọn bloggers, àwọn ebina bloggers tó sanwó fún káàkiri èpè tó ṣẹ̀yìn ọ̀dọ̀ wọn ló lọ because ìwọ ló ń pe àwọn bloggers kó máa bẹ́ẹ̀ blog lágbájá kó máa bẹ́ẹ̀ blog tàmẹ̀dù. Nígbà tí gbogbo kìíní ti ṣẹlẹ̀ mi gan mo ti gbá research lórí ẹ̀ l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn. You are nothing to write home about. Be careful. Ọmọ kérúbù ni ẹ náà. Gbogbo àwọn ohun tó lò nínú kíní yẹn ó mọ bó ṣe máa lọ fọ́ dànù. You can't play game with me because I will not play stupid game with anybody when it concerns lives. Sorry, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti Benjamin. Àárín yín jọ nìyẹn. Ìyẹn lálápá ake, alápá má ṣiṣẹ́. Ṣé o mọ̀ pé ó sọ nínú fídíò yẹn? Ó ní kì í ṣe ìwọ náà Benjamin, irú ìwọ kọ́. Ẹ jẹ́ n play ọ̀rọ̀ ẹ̀ délẹ̀. Ó lè máa náwó fún Benjamin. Hello everyone. Ẹni rí tó ń sọ̀rọ̀ yá sọ pé lórí wípé wọ́n ń sọ̀rọ̀ nípa shepherd tí wọ́n gbé wá sí OSCHOFFA parish. Òun ni ṣe àlèdí
bí kíní yẹn ṣe ṣẹlẹ̀. Mo sọ fún everybody right now. Bọ́n ṣe rìkọ́ọ̀dù ẹ nìyẹn o. Tó bá ti jẹ́ wípé èmi àti ìdílé mi a mọ̀ bó ṣe ń blọ́ọ̀gì church tó ń pe àwọn blogger lóríṣiríṣi. Ó wá di wípé ìdílé Ọládiméjì ìdílé kìíní kan àwa là ń blọ́ọ̀gì church pé wọ́n fẹ́ ta church wọ́n kówó church jẹ́ wọ́n ṣe kìíní kan. Tí a bá ti mọ̀ nípa ẹ̀ Bíbélì Ọlọ́run nìyí. Ẹ sọ Bíbélì nù kò ní ìtumọ̀. Ìdàní kò ní ìtumọ̀. Gbogbo wà nínú ẹ̀. Ajẹ́tì àṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n tá a bá ti mọ̀ nípa wọ́n ṣe ń blọ́ọ̀gì church. Tọ́ni wọ́n blọ́ọ̀gì church wọ́n sọ nǹkan burúkú nípa Ọ̀ṣọ́fà parish. Gbogbo àwọn tó wà nínú tàfà sínú ìmọ́lẹ̀ wo ló wà ní Ọ̀ṣọ́fà parish? Gbogbo ègún Bíbélì ajẹ́tì àṣẹ ọ̀run kò ní padà. Ìmọ́lẹ̀ Ọ̀ṣọ́fà parish. Àṣẹ. Tó lọ́gbọ̀n àwọn blọ́gà lóríṣiríṣi. Tó lọ sọ̀rọ̀ nǹkan tí ìdílé mi ò mọ̀ nípa ẹ̀. Gbogbo ègún Bíbélì ajẹ́tì onítàn. Náà mo bọ́ sí ọlọ́mọ plenty. Ibi tó ti tẹ́ nìyẹn. Ọlọ́mọ plenty. Mo believe 2 years ago or some years ago. A pàdé ní Májẹ̀mú parish. I believe pé mo ti follow you for a long time. Kó tó di wípé olùṣọ́ Benjamin di shepherd of Ọ̀ṣọ́fà parish. Ó ṣe sọ fún mi lọ́jọ́ yẹn gangan nìyẹn. Ni mo ti ń follow yín. Mi ò dẹ̀ fi ìpè àsọ̀rọ̀ lórí aago rí. Ó sọ tọrọ ń bẹ. Mi ò fi ìpè mo pè yín rí. Ó sọ tọrọ ń bẹ. But I was surprised. Tó jẹ́ wípé my name is everywhere pé èmi ni mò ń kó information Ọ̀ṣọ́fà wá bá yín. Ó sọ tọrọ ń bẹ. Great Ọ̀ṣọ́fà parish wá bá yín. Ó pè mí lẹ́ẹ̀kan ṣo lórí WhatsApp nígbà tó sẹ́ndì invitation ọkọ ẹ̀ sí mi pé ọkọ ẹ̀ pé ó fẹ́ invite mi kí wá họ́nà yín. Kí wá họ́nà ẹ̀. Èmi ò 1000 plus kí n kó sórí pé mo fẹ́ lọ fi jẹ̀rẹ̀ sí àbí mo fẹ́ lọ họ́nà ẹni tí mi ò tiẹ̀ mọ̀ rí. Tó bá yẹ pé through àwọn àbúrò mi ń sìn àbí ìkọ̀ọ̀kan tó bá ní kí n wá ìgbà mélòó ni máa fi gbẹ́rù mi sọ́kọ̀ holiday ló tún jẹ́ fún mi. Èmi mò ń sọ̀rọ̀ Benjamin mi mò ń sọ gbogbo kan tó ń lọ ní Ọ̀ṣọ́fà. Ọlọ́mọ plenty mo fẹ́ kẹ́ jáde kẹ́ ṣàlàyé ara yín. You are very stupid. Ǹjẹ́ mo ever gbé aago kí n pè yín rí? Ǹjẹ́ mo ever tẹ̀sí yín rí lórí Ọ̀ṣọ́fà parish? Tí ẹ bá ti bò mí, Ọlọ́run Ọ̀ṣọ́fà ò ní bò yín láéláé. Àṣẹ. Ṣùgbọ́n tẹ́ bá ti jáde tẹ́ bá ti sọ òótọ́, àṣírí yín á bò. Ó máa bò lójoojúmọ́ Mi ni. ò pè yín rí o. Ọ̀rọ̀ náà ni mo ń sọ. Mi ò tẹ̀sí yín rí. Ó tẹ̀sí mi rí. The only one time tí mo tẹ̀sí yín ni ìgbà tẹ́ blog mi. No. Tẹ́ pe orúkọ mi, tẹ́ pe orúkọ family mi. No. Mo dẹ̀ ti. No. The first time tèmi pẹ̀lú ẹ̀ tá a jọ sọ̀rọ̀ lẹ́yìn tá a pàdé ní party nígbà tó send the invitation sí mi pé kí n wá grace birthday ọkọ ẹ̀. Mo dẹ̀ ní mi mẹ́ni tó send kìíní ìsẹ̀ mi ó ní pé mo ti gbàgbé ni. Ó dẹ̀ send video tó yẹ pé wọ́n fúnra rẹ̀ ló ṣe lálẹ́ ọjọ́ yẹn few seconds ni. You sent it to me. Yes, you right away. Pé wá tẹ́ ṣe báyìí fún mi. Ẹ dẹ̀ sọ fún mi wípé àwọn kan náà send ẹ̀ sí yín. Ipe kí n má ever get back sí yín mọ́ lórí ọ̀rọ̀ yẹn. I said so. Then I left you alone. Yes. Mi ò dẹ̀ get back sí yín mọ́. Yes. Mo dẹ̀ fi everything sílẹ̀. Àmọ́ dẹ̀ tún wá ń sọ lé wípé gbogbo blogger tó wà ní gbogbo àgbáyé yìí in the whole wide world ẹ kàn ṣe má bínú ẹ̀yin tèmi ọ̀rọ̀ yẹn ká mi lára ẹni jàre mo rí yín thank you so much for joining me thank you so much. Tòótọ́ ni mo sọ fún mo ní don't ever contact me again. Yes, I said it. Òun náà dẹ̀ ṣe kí ni ó dẹ̀ pack well.
nǹkan tí mo ṣe go out of my way tí mo lọ contact bọ̀bọ̀ yẹn kì í ṣe pé bóyá mo fẹ́ ṣe nǹkan burúkú kan is to shed light on all this nonsense that is going on because you call on my name kémi wá ṣàlàyé ara mi. You are very rude. Bí òjijọ́ kan lọ mo síwájú ẹ̀ mú mi ayé. Gbogbo òṣì tẹ́jọ́ ń ṣe l'Amẹ́ríkà yẹn má gbé dé Europe o. Àwa tí Europe atalẹ́nu gan ni o. Especially èmi yìí lórí iṣẹ́ ìránṣẹ́ mi kò sẹ́ni tó lè fẹnu bà iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́. Well, ó lè wà okay fẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà but tá bá lò láti diaspora ń bí báyìí bóyá àwọn kan wà tó jẹ́ pé wọ́n jókòó sí díẹ̀ tó bá ti rí pé iye owó kan báyìí ni wọ́n máa sideline ẹ̀ ni mo mọ iye owó tí ó pay tó ti fà lọ lẹ́sẹ̀ lórí ní kinní ńbẹ̀ yẹn. Ṣé bó rí pé mi náà kó ba lè mọ̀ pé ọmọ inú ọgbà lèmi náà ṣe dé fìlà kérú tó bá mọ aṣọ kérúbù tí mo ní nílé bí mo ṣe ní wọn ní blue ni mo kò sí gbèrè color náà gbèrè design náà wọ́n máa wọ̀ jáde fún ẹ lórí gbogbo ìgbà ni àwọn tèmi mọ̀ mi torí pé ọmọ kérúbù ni ẹ ọmọ bàbá ìtumọ̀. Your father has a church. Bàbá ìtumọ̀ ni wọ́n máa ń pè daddy ẹ. I'm not fighting anybody. Even I'm not fighting you. But stop divide and rule game. Ìwọ fẹ́ jẹ ìyá àjọ. Ó dẹ̀ fẹ́ kọ́kọ́ ẹ náà kó wá kó jẹ́ assistant to kí ló ti ń jẹ́. Now, torí lẹ́yìn ìgbà tí ọmọ mi pàtàkì ọmọ mi Benjamin tó gbé fìlà dé fìlà agbára tó wà lórí tó gbédé lẹ́ni kó lọ jókòó sórí kọ́kọ́ ẹ lọ padà lọ jókòó sórí chair kọ́kọ́ ẹ di ẹni tí ó wọ aṣọ tán sọ tán fún yín nínú mẹ́sẹ̀jì pé kó má wọ̀ aṣọ tán ní kó má wọ̀ ó wọ̀ ìjókòó tán ní kó má jókòó ó jókòó síbẹ̀ ó tún fi aṣọ yẹn ó tún fi ṣe preaching. Nǹkan tó prompt mi nìyẹn láti go out to investigate all this nonsense. And ìtùnú àbí Urel àbí èwo ní nínú yín. I did not betray you. I was not trying to use your name for anything. I wanted to dash you something just for you to go and take care of yourself. I was not paying you off. But when you started playing the game of send the account any see me account any issue kini kan o mojo orí mi ni èmi máa ń tẹríba fẹ́ mi ni èmi máa ń tẹríba fẹ́ mi ni ẹ wá ṣọ́ra yín torí òun ṣépè sìn òun sọ pé àwọn èèyàn àwọn kò bẹ̀rẹ̀ sí ní gbé Bible òun ṣépè òun ṣe kinní kan sórí bí wọ́n ṣe ró ahọ́n ẹ̀ lágbára double agbára yẹn first time 7 ẹ̀ nọ̀rọ̀ èmi bó ṣe rò pé bóyá o ti lọ ré gbogbo nǹkan tó sọ yẹn o ríre o ríre rárá ni torí ogun ló máa ń ṣi ni mú èpè kì í ṣi ni jà ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ronke, calm down. Calm down. Ibi tó bá fẹ́ délé ayé wàá débẹ̀. Lady tí mo lo picture tí àwọn ẹni tó fún ní owó ní London tó ní kó bẹ bloggy lady yẹn tó ní kó bẹ bully ẹ̀. Tí wọ́n tán gbéra pàlàpà tán gbé tán ní pé kí n wo nǹkan tí ìyàwó ẹ̀ uncle tèmi wọ̀
nígbà tí mi ò dẹ̀ rí yẹn rí lójúkorojú mo kàn mọ̀ pé wọ́n jọ fẹ́ look alike or something ni ìyẹn dì mí sínú ṣùgbọ́n ògo fọ́lọ́run lókè ọ̀run àtijọ́ parí ẹ̀ ní tèmi kò sígbà kan tèmi ò nínú láti di anybody sí. Rónkẹ́ dùndún ẹ̀ ńlá ta tó bá ń pèèyàn ní àbí fún ráìráì ó máa ń pà fún ẹ̀ mọ́ ni tó bá ń pèèyàn lábì fún ráìráì ó máa ń pà fún ẹ̀ mọ́ ni ó ní divide and rule níbo ó máa ń sẹ́rí wọn mọ́ra wọn káàkiri ni. Why are you doing that? Ẹ jọ̀ọ́ nǹkan tí mò ń sọ yìí wà very very important. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kí parí topic mi ká tó bẹ̀rẹ̀ sí ní dápara. God bless you my darlings. Tẹ́ bá ń dápara, that means you are not listening to what I'm saying. Stop it. Ẹ jẹ́ kó gun omi níjọ sẹ̀lẹ̀. Tó bá fẹ́ kí ọkọ ẹ kó jẹ́ alàgbà lọ gbéjọ kalẹ̀ free of charge ní tẹ́ bá ti kówó lọ fún bàbá mo bí yìí náà àbí tó bá ti dọ́wọ́ tọ́ṣọ́ ẹ máa gba certificate ọ̀fẹ́ ni àwọn certificate wọ́n gbẹ́kẹ́ lọ gbé ìjọ kalẹ̀ tẹ́ bá ti tó bá ti lówó ẹ̀ torí bí tí Benjamin gan wà Benjamin náà máa kúrò ńbẹ̀ Benjamin ó johun gbé ni ṣùgbọ́n kò lè johun gbé Benjamin ìwọ tó yẹ kó lọ wáṣẹ́ gbogbo fine bara tó ṣe l'Amẹ́ríkà káàkiri gbogbo ẹ̀ ni mò ń gbọ́ o kì í ṣẹ̀sìn during the week tó bá máa ṣẹ̀sìn náà o máa pẹ́ dé. What is wrong with you? Ìwọ kàn fẹ́ káwọn kọ́kàn máa ṣiṣẹ́ kọ́kàn máa kó fún ẹ torí pé o ti jẹ́ ọ̀ṣọ́fà wo gbogbo èèyàn ti jí gbogbo èèyàn ó ti jí Ọlọ́run tún ti ṣe Trump ti gbé àìsí jáde tá bá wá rí idiot kan nínú yín tó wóyún lára ẹ lọ kó fún Benjamin sàrà yọ sí yín ni fìlà tó gbédé ó ti di májíìkì mélòó tó ti fi ṣe fún yín gbà tí ọ̀rọ̀ àìsí délẹ̀ mélòó nínú yín ni Benjamin ló ṣe security fún nínú yín lórí ọ̀rọ̀ àìsí yìí gbogbo yín kọ́ lẹ lọ jókòó sínú ilé nítorí ọ̀pọ̀ nínú yín kabilẹ̀ ń wà òde kílé tú Benjamin ẹsẹ̀ ò dáa ṣọwárí ìwọ Rónkẹ́ àti ẹ̀bùn oníhòhò Òṣòfrí Rónkẹ́ àti wọ àti ẹ̀bùn gbogbo ohun tẹ́ ẹ ṣe fún Jagun gbogbo ogun tẹ́ ẹ gbé ti Jagun apá ọ̀tún Olúwa ní agbára apá ọ̀tún Olúwa ní agbára ọwọ́ ọ̀tún Olúwa ní agbára ẹ̀jẹ̀ tí yín náà lájẹyó àtàjẹṣẹ́kù kí tó ṣe program mo investigate mo béèrè káàkiri ṣe bí ọmọ olùdásílẹ̀ níwọ o ṣe fàdé bàbá ẹ kó fi dé lórí kó má jẹ́ kí ayé sọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí bàbá ẹ sìn iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹ láti ara ẹ ọmọ kò léèyàn lẹ́bùn ẹ̀bùn oníhòhò ẹ̀bùn onítìjú ẹ̀bùn onífáyà ẹ̀bùn oníkankan bí ẹnìkan òkè ọ̀hún tó ní òun ò lẹ́bí òun ò lára òun ò nítìjú gbogbo ẹ̀kọ́ nǹkan tó bá òun tí ó tún sọ fẹ́nu ara ẹ̀ sọ pé níbi tí òun balẹ̀ ayé jẹ́ dé pé gbogbo ẹbí sá fún un pọ́pọ̀ nínú ẹbí tún yọ orúkọ wọn kúrò wọn fẹ́ báwọn jórúkọ mọ́ don't be like that
Don't be like that. Má bà ṣe ìránṣẹ́ bàbá ẹ jẹ́. Má sọ pé torí pé o ti fẹ́ ọkọ nísẹ̀lẹ̀, o wá gbàgbé pé bàbá ẹ olùdásílẹ̀ ni. Tí àwọn èèyàn, your father has a name in KNS. Be very, very careful. Iṣẹ́ ìránṣẹ́ bàbá ò ní bàjẹ́. Wọn ò dẹ̀ ní ti ara ẹ kọsẹ̀, fi ẹnu kọsẹ̀ ní ara iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹ. Torí àwọn ọmọ ọ̀sán náà, àwọn ọmọ ọ̀sán la máa ń kó pọ́npọ́. Don't be an ọmọ ọ̀sán. Àwọn èèyàn sọ pé ọ̀sán, not ọ̀sán, ọ̀sán ni. Nǹkan tí wọ àti ẹ̀bùn, Rónkẹ́, nǹkan tí wọ àti ẹ̀bùn àtọkọ ẹ tẹ́ ṣe nínú ilé ayé ìjagun, òun ló ń lọ lọ́nà yẹn. Ọmọ ọlọ́mọ dùn ránṣẹ́ dé tòrutòru, gbogbo yín sì máa kà tásìkò bá tó. Ṣèbẹ́jọ plan láti gbé Benjamin síbẹ̀ ni. What goes around comes around. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa. Àtèwe àti àgbà ó sì rojọ́ wa. Gbogbo ohun tó ní kálukú bá ṣe báyìí ló máa tẹ́wọ́ gbà. Ọjọ́ ló ń pẹ́, ìpàdé kì í jìnnà. Ronke, my sweetheart, stop it. Ipá kọ́ lèèyàn fi ń gbà yìí. Tó bá fẹ́ fipá gbà yìí, wá ṣe ẹ̀sìn gbajúmọ̀. Àbúrò mi, be calm. Ayé yìí ò le. Ìjàpá tẹ́ bá rí tó bá rọra lọ gọ́lọ́ tó bá yọrí jáde, tó bá ti rí pé danger á farí ẹ̀ wọnú. Àbúrò mi, kí orí ẹ̀ bọnú. Wọ́n ní ẹ sọ fónírú, ẹni kò fẹnu yọ̀ pé tèmi ẹnu yọ̀. Kí la fi ń preserve irú iyọ̀ ni? Ẹ sọ fọ́kùnrin, ẹni kan fẹnu yọ̀ pé tèmi ẹnu iyọ̀. Ẹ sọ fálára, ẹ sọ fáre, ẹ sọ fálára, ẹ sọ fáre kíní kan, ẹ sọ fún ọ̀rọ̀gùn léèlà pé kan fẹnu yọ̀ pé tèmi ẹnu iyọ̀. Àtọmọdé àtàgbà gbogbo wa là ń fi yọ̀ sẹ́nu. Èèyàn méjì èdìdì iyọ̀ wà lọ́wọ́ ẹ̀. Tẹ́nìkan bá rà ní dídì, ẹnìkan ló máa tú. I'm talking to you as a sister. Ó tó gẹ́. I love you as a sister, but I hate the spirit to fi manipulate àwọn èèyàn káàkiri yẹn. Tó bá ti fẹ́ ṣe nǹkan, tó bá ti rí nǹkan tó fẹ́ yẹn, ó máa bá yé ẹni yẹn jẹ́délẹ̀ ni. $1,000 tó promise me sí bàbá confirm pé kó tẹ̀lé yín lọ sí ibi tẹ́ ti lọ fa Benjamin kalẹ̀. Ṣé o san fún? O san fún náà. Ajero, God bless you. Ẹ sọ fún alára, ẹ sọ fún Ajero, ẹ sọ fún ọ̀rọ̀gùn ilé ìlà pé kán fẹnu yọ̀ pé tèmi ẹnu yọ̀. Mo wúre fún gbogbo aláṣálẹ́ yìí. Ẹnu yọ̀ náà máa fi pe tiwa torí pé iyọ̀ kì í tẹ́, iyọ̀ kì í bu. Ayé mi àti yín ò ní dòbu. Rónkẹ́, ibi tó bá yí àwọn èèyàn jẹ́ dé pẹ̀lú divide and rule. Rántí wípé bó ṣe lè fi sanwó fún àwọn èèyàn pé kán máa fi bà tèèyàn jẹ́ torí òun jáde sí, òun gbé bíbélì ò ṣépè. Ìwọ mọ iye àwọn tó ti fi Chile kankan tó ní tó ti fi sọ fáwọn blogger tó fi bà ayé èèyàn jẹ́ l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn. Ẹ bá mi sọ̀rọ̀ yẹn sínú ilé ayé yín. Ẹ sọ fálára, ẹ sọ fájèrò, ẹ sọ fún wọn ọ̀rọ̀gùn ilé àga pé kán fẹnu yọ̀ pé tèmi olúwa tó yàn lọ́mọ plenty ẹnu yọ̀.
láṣálẹ́ mo gbà ní ìwúre, mo ṣe ìwúre yìí fún gbogbo wa pátápátá. Orí wa ò ní burú, orí wa ò ní bàjẹ́. You've been doing it for a long time, my sweetheart. Enough is enough. Orí àga tó jẹ́ iṣẹ́ wèrè. Nǹkan tó lọ cook tó sanwó fáwọn ọmọ yẹn. Àbúrò ọkọ ẹ tó ń jẹ́ lóko. Òun ló rán sí àwọn boys yẹn. Wọ́n dẹ̀ group ara wọn jọ àtobìnrin. Wọ́n ní kó ní kálùkù náà máa dá sí. Ẹ gbọ́ bí wọ́n ṣe ń give message ní parap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 a. Báwo ló ṣe jẹ́ pé ọjọ́ tí wọ́n ń ṣe invention yẹn náà gangan ló wù nìyẹn. Ọjọ́ yẹn náà ni ẹ̀mí dàbò ẹ̀mí ràgàbò ẹ ló ní come on. Èmi máa ń like ẹni tó bá ṣe pérépépé bíi tèmi in Christ Jesus tá máa ṣe kinní tá máa mo lè wá sí Amẹ́ríkà yẹn náà but ẹ̀mí yẹn ò fún mi láyè pé kí n wá. Mo yẹ ìgbà tí mo lọ ní every year ni mo ń wá sí Amẹ́ríkà náà. Mo bá tún débẹ̀ mo tún lọ from state to state. Àwọn ẹbí mi pọ̀ ńbẹ̀. Mo máa fi ń ṣe fàájì, mo máa fi ń ṣọdún, mo máa fi ń sinmi kí n kúrò ní vicinity Europe ni. And tí bá dé America this time around, I'm going to see you one-on-one. We are going to sit down and talk. I have a sisterly word of wisdom. Stop it. Wọ́n sọ ọ̀rọ̀ ẹ ní dáadáa. You bully people to death. You bully people to frustration. You bully people to stupor. Bí ẹni tó yó tó máa fi ọ̀rọ̀ burúkú àròsọ. Ẹ bá mi share kíní ìdánù kó tàbí búburú dànù everywhere. Share. Yeah, today is my lazy day. Normally, I don't normally come online on Mondays and marital issues on Mondays, but the weekend, long weekend, mo fi ṣe kíní mo ti shift here kúrò. But I just have to come out because nǹkan tí tó wà níwájú mi pọ̀ gan. Because kó tó di pé kíní yẹn máa di nǹkan tó máa mú spirit mi bínú sí ẹ tí mo bá rántí. I have to come and vent it out. Bí mo ti ṣe something, èmi ti parí ẹ̀ síbẹ̀ yẹn ni o. Alágẹmọ mọ̀ ọjọ́. Alágẹmọ ti bímọ ẹ̀ ná. Mímọ̀ ọjọ́ dọ̀wọ́ ẹ̀, àìmọ̀ ọjọ́ dọ̀wọ́ ẹ̀. Nǹkan tó bá wùn ẹ́ kò fi láìfẹ́ ṣe, but mo ti fún ẹ ní nǹkan tí ẹ̀gbọ́n tó ń fún àbúrò ní ìmọ̀ràn. Tó bá rí pé o fẹ́ kí ọkọ ẹ kó máa ṣe hallelujah, kó máa kúnlẹ̀, kó máa rábàbà fún, tó dẹ̀ fẹ́ kó máa gba báàgì lọ́wọ́ tiẹ̀ náà tí wọ́n náà bá ń bọ̀ lẹ́nu ọ̀nà lọ gbéjọ kalẹ̀. Àìmọye yín tẹ́ wà l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn tó yẹ pé ọkọ ìyàwó àtàwọn ọmọ nìkan lẹ ní parish tí kòrè bá ti ń bọ̀ ẹ máa kó pamphlet síta. Tẹ́ bá dẹ̀ ti sọ fún wọn ní Nàìjíríà kẹsà ti kópin wá ìpè tó jẹ́ àwọn yẹn nìyẹn. Ṣùgbọ́n ẹ ṣọ́ra, gbogbo ọmọ ìjọ mímọ́ ẹ wá gbọ́. Ṣé mọ̀ wípé àwọn ọmọ Ísírẹ́lì nígbà tó pé 40 ọdún tí wọ́n wà ní Ísírẹ́lì ni wọ́n gba ìtura. Ẹni tó kú sọ́nà, ẹni tó wà láyé, ẹni tó ṣàìsàn dànù, ó ṣàìsàn dànù. Ẹ jẹ́ kí n sọ fún yín, Celestial Church of Christ ó 40 lọ́dún yìí. Ìjì ń jà lọ́wọ́lọ́wọ́ tó máa gbódó. Ìfà tó ti ń gbé odó lọ́wọ́lọ́wọ́. Mìmì yẹn máa mì gidi. Ẹ má pẹ̀lú àwọn tó máa bá ìjì lọ. Ìjì 40 years of Celestial.
Mi sọ pé 40 years tí wọ́n dá Celestia sílẹ̀ o. Má bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ̀gbọ́ntàbúrò. Ọkọ tiẹ̀ tí wọ́n pọ́nlé tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀ yẹn. Tí bá sọ nǹkan tọ́kọ ẹ̀ ń ṣe. Tí wọ́n gan tó dẹ̀mọ̀ ṣùgbọ́n tó ń bò má bẹ́ aṣọ. Obokun okoro ní dájì wà nínú Olúwa náà. Be very careful, ẹ má jẹ́ kí n sọ jù bẹ́ẹ̀ lọ. Torí nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó jẹ́ kí n jáde. Kí n gba information, kí n béèrè lọ́tùn, kí n béèrè lósì. Tí wọ́n bá tiẹ̀ máa jáde tó máa ṣe galala pẹ̀lú àwọn kan, ọmọ. Mami, enlightenment of 40 years, a máa ṣe yẹn nígbà míì mà. Ṣé mọ̀ pé orí ọ̀rọ̀ tí mo wà yìí orí ìbínú ni. Mi lè kó mọ́ program yìí. Ẹ ṣé mami. Ọlọ́run bàbá mi pọ́n yín lé. Ẹ mọ̀ pé tí ọmọ bá pé 40 years. Wọ́n máa ń ṣe party ẹ̀ big time. Yeah. Gbogbo ọmọ ìjọ mímọ́, gbogbo ẹ̀yin bàbá àjàràbùkà. Tẹ̀rọ tọ̀rọ̀ tẹ́ lè sọ. Wákàtí búburú náà dé tí ó mú Celestia gbóná. Ẹlẹ́ṣẹ̀ ronú pìwàdà nínú ìjọ mímọ́ yìí. Ọ̀gbun la ṣí sílẹ̀ nísinsìnyí láti tẹrúkú jáde. Bó kò bá fẹ́ jẹ́ ní ègbé sí ọ̀nà olùgbàlà rẹ̀. Ẹ rọ̀ mọ́ Jésù Kristi nínú òtítọ́ àti òdodo. Ìjì ń jà lọ́wọ́lọ́wọ́, ó dẹ̀ máa gbé odó, mìmí máa mì. I'm so happy. May his soul rest in peace. Fún bàbá Ọlájídé tó lọ sùn nínú Olúwa. Tó bá rò pé o lè bá tọmọ èèyàn jẹ́, ó ti gbàgbé pé ìwọ náà ó ṣú mí sílẹ̀ rẹpẹtẹ lọ́kùnrin lóbìnrin. Tí bá ní kí n tẹnu bọ̀ ọ̀rọ̀ bàbá Ọlájídé. I'm so happy that he's at peace, he's at rest. Ẹni tí bàbá Ọ̀ṣọ́fà tó pè ní Apostle of Music in Celestial Church of Christ. Tí bàbá Bíléwù tó ordain. Ìwọ wá sọ wípé ó lè sọ̀rọ̀ òdì sí kó má hàn lára àwọn ọmọ ẹ̀. Ó ti lọ sinmi ńsìn. Gbogbo ẹ jẹ́ kí n fi bẹ̀ yẹn lẹ̀. Hallelujah. God bless you. I appreciate each and every one of you. Ìwọ̀nba tí mo sọ lálẹ́ yìí, aṣọ irun aṣọ ìgbà nínú ilé ayé ẹnì kankan wa. I remain your host, Olúwatóyìn Ọbátọ́lá Darlington, aka Ọlọ́mọ Plenty. Bẹ́ẹ̀ ni a mú olódodo lọ síwájú ibi. Lady evangelist that has no frontier. Mr. Uncle Oladimeji, see your life for outside. See your life for broad daylight. Shame. The time is 21:30. Shit, 30. It's almost 10 o'clock. Just 1 minute to 10 o'clock Central European time. I remain
faithful, loyal, loving you lovingly. I remain tenaciously yours in Christ Jesus. Hallelujah. God bless you. Ìjì 40 years. Kò ní gbé èmi àti yín lọ nínú ìjọ Celestial. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kẹ́yin tẹ́ tó yẹ kẹ́ parun, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí mo sọ. Àṣẹ ọ̀run go kò yí padà. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà kan náà. Mami Ọláyínká, mo kí yín, ọmọ Oṣó, Mami Ìtùnú, gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yin kíní, gbogbo yín pátápátá àti ẹ̀yin èèyàn tuntun àti Cathy Brown. There are some people that I'm going to remove. Gbogbo yín pátápátá, àtẹ̀yin ẹ̀yin bloggers bí tèmi, mo rí yín, mo appreciate yín. Ohun tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà lẹ ti gbọ́ yẹn. You can't keep on fooling people. Ronke, ìwọ náà lọ wábì kan kó gbé pé Nàìjíríà sì máa ní kó lọ ra container. Kíákíá sí ìwọ náà ti di ìyàwó olùṣọ́, ìwọ náà ti di ìyàwó, ìwọ náà ti di ìyá mọ́lẹ̀. But stop the fuckery, darling. Stop it. Àbúrò mi, ọmọ mi. Ọmọ tó gbàgbára pẹ̀lú nínú fìlà bàbá. Benji Olawale, I'm coming for you. I'm supporting you on this one, but I'm coming for you. Ma wá fún ẹ ní gbàdí tó dáa. Yes, okay.